bàjẹ́ kò ní dá fún gbogbo yìí ayé ló máa bàjẹ́ kò ní dá fún gbogbo yìí kò ní dá fún gbogbo yìí tó bá tún padà ábí ayé máa bàjẹ́ yìí. mo kí yín káàbọ̀ mo ní ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo bí tẹ́ ti láǹfààní àti máa wò wá ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ káàbọ̀ padà sórí channel tiwa Yorùbá Space TV níbi tá a ti máa ń fún yín ní àwọn ìròyìn bó ṣe ń lọ ní yàjóyàjó. Tẹ́ ẹ bá rántí ní bí ọjọ́ mélòó sẹ́yìn mo ní bí mo ṣe ń wo òye ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Nàìjíríà mi ò lérò wípé ìdìbò yan 2023 ó máa ṣeé ṣe àbó máa wáyé. Àwọn tó bá ń bá channel yìí lọ wọ́n á mọ̀ wọ́n á gbọ́ fídíò tí mo ṣe gbé ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Àpẹẹrẹ ti wá ń farahàn báyìí ẹ jẹ́ kí n fi fídíò tí a ní lónìí ẹ jẹ́ kí n fi hàn yín. Lẹ́yìn fídíò yìí màá wá padà wá a wá sọ̀rọ̀ a wá fi ọ̀rọ̀ ṣomitoro ọ̀rọ̀ tí ó ti yé yín. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ jẹ́ ká sáré wo fídíò yìí náà. Ó dé fídíò méjì mo fẹ́ fi hàn yín o. Ẹ jẹ́ sáré wo ẹyọ kan yìí náà mo ń padà bọ̀. Ẹ ṣé. ayé agbára yìí ayé ló máa bàjẹ́ ayé ló máa bàjẹ́ kò ní dá fún gbogbo yìí ayé ló máa bàjẹ́ kò ní dá fún gbogbo yìí kò ní dá fún gbogbo yìí tó bá tún padà ábí ayé máa bàjẹ́ yìí ogun ló máa pa yín gbogbo yìí tó bá tún pa ẹ̀sì níbà tó bá lọ ṣe mọ́lẹ́ burúkú tó bá lọ ṣe mọ́lẹ́ burúkú nìyí ayé máa bàjẹ́ náà yí ẹ̀ kò ní dá fún ẹ̀sì bá a ṣe mọ́lẹ́ burúkú kò ní dá fún àwọn èèyàn protest mi báyìí enough is enough. Ní kò ṣẹlẹ̀ sí 2023. Live Lagos Island. Ẹ ṣe no election 2023 o. Live at Lagos Island. Wọ́n ní enough is enough pé kò sí election ní 2023. Wọ́n ní business àwọn ti struggle. Àwọn ti tire of bad government. There are many. Dubai is Ẹ káàbọ̀ padà sórí ètò. Ṣé ẹ ti rí bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́? Ṣé ẹ rí i pé àfi ẹni tí afọ́jú nìkan ni ò ní mọ̀ pé kódà afọ́jú gan yá ti máa wòye pé ó dàbẹ̀ pé ọdún tó ń bọ̀ yẹn ó máa rọgbọ ká má sọ nǹkan míì torí wọ́n ní wọn kì í gbẹ́ burú lẹ́nu abọ́ rẹ̀. Ṣé ẹ ti rí lọ́tún lọ́sì eléyìí tẹ́ wá ń rí lọ́wọ́lọ́wọ́ yìí kékeré là ń rí lọ́wọ́ yìí. Ṣé ẹ rí pé àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní protest ní Lagos Island pé kò sí election ní 2023 báwọn ò ṣe election mọ́. Ẹ̀tọ́ ìjọba ní láti ṣe ìdábòbò fún aráàlú láti ṣe ìpèsè àlàáfíà àti iṣẹ́ fún àwọn aráàlú. Ṣùgbọ́n tí ìjọba ti kùnà ní gbogbo àwọn ọ̀nà yìí ohun tẹ́ máa rí òun náà láti ń rí yìí. Ẹ̀hónú lójoojúmọ́ ìjọba máa rí torí pé àfi aráàlú tí ò bá mọ ẹ̀tọ́ wọn ló jẹ́ wípé ohun gbogbo báyìí máa ṣẹlẹ̀. Àwọn yóò ní ríṣẹ́ ṣe. Àwọn tó ń ríṣẹ́ ṣe gan wọn ò ní lè tọ́jú ara wọn, ò ní lè bọ́ra wọn bó ti tọ́ àti bó ti yẹ. Ẹlòmíì ó ṣiṣẹ́ àmọ́ kò lè proud àbí kò lè boast
láti jó oúnjẹ méjì lójúmọ́ àbí oúnjẹ ká sọ pé oúnjẹ mẹ́ta lójúmọ́ tó yọrantí. Ẹ wá ní káwọn èèyàn máa dìbò lọ́dọọdún àbí lọ́dún mẹ́rin jẹ ní ẹni kọ́ máa dìbò. Àwọn tó bá yẹ ó máa sún àwọn èèyàn, ó ti wá sún àwọn èèyàn báyìí. Ṣé ẹ mọ̀ wípé ẹ tún wo ohun tó ṣẹlẹ̀ ní Ondo state yẹn? Ṣé ẹ rí pé ẹni wọ́n ṣe ń lé bó ṣe lé aláyé léré tẹ̀sẹ̀ ò balẹ̀, kékeré náà sì ń rí yẹn. Nígbà táwa ń sọ wípé ẹ jẹ́ kí Yorùbá dá wà, pé àbí tá a sọ pé kò ní sí election ní 2023, ká má tiẹ̀ wá sọ pé a fẹ́ jagun, ká sọ pé àwọn fẹ́ jà. Àwọn èèyàn ló máa sọ pé àwọn ò ṣe kíní mọ̀ nígbà tó bá sún wọn tó dojú ẹ̀. Àwọn èèyàn sọ pé irọ́ nǹkan gbọ́dọ̀ máa rí báyìí lọ. Ẹ̀ẹ̀kan lè máa kò lè jẹ́ pé ìgbà election nìkan lè máa rántí pé àwọn èèyàn kan wà níbì kan tẹ́ máa lọ máa kó handouts kéékèèké lé wọn lọ́wọ́, nǹkan tí ò ní bọ́ wọn fọ́sẹ̀ kan. Gbọ́dọ̀ mo wo fídíò kan ní ọjọ́ mélòó sẹ́yìn, wọ́n fún odidi ilé kan, building kan, wọ́n á fún wọn ní búrẹ́dì kan. Ní àwọn politician ta ní Nàìjíríà, torí kò ń ṣe ilẹ̀ Yorùbá nìkan ní gbogbo kíní wà, ilẹ̀ Yorùbá nìkan kọ́ ló wà, bó ṣe wà nílẹ̀ Yorùbá ló wà nílẹ̀ Ìgbò. Tàwọn Haúsá àbáwọn ti north ló ṣẹ́pẹ́rẹ́ díẹ̀ nítorí ìwà ìwọ̀bìà tí ó wà lọ́wọ́ àwọn olóṣèlú wa. Ẹ̀yin náà ti rí báyìí wípé ọdún tó ń bọ̀ yẹn, kódà kọ́dún tó parí gan, ẹ máa rí àwọn àpẹẹrẹ mi tó jẹ́ pé ẹ mọ̀ pé Nàìjíríà kò lè sustain ju 2023 yẹn lọ. Àfààní kò wá jẹ́ pé Buhari ló máa jẹ́ last president fún Nàìjíríà. Èmi ò ní sọ ju báyìí lọ lónìí. Lẹ́ẹ̀kan sí, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, orúkọ tèmi ò yí padà. Olúwasanmi, àwọn folówó lèmi ń jẹ́. Tẹ́ ẹ bá ti subscribe sórí channel yìí, ẹ subscribe. Tẹ́ ẹ bá wá ti subscribe, ẹ máa bá wa share fídíò yìí káwọn èèyàn máa rí. Ṣé ti gbọ́? Kó tó dìgbà tá ó pàdé, Ọlọ́run Ẹlẹ́dàá á wà pẹ̀lú gbogbo wa. Ó dàbọ̀.